ṣé o mọ ìgbà tí mo fi gbé nínú òtútù l'Amẹ́ríkà tí mo fi ń ṣiṣẹ́ as a security man. ìwọ mọ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́mi nígbà tí mi wà lẹ́ńbí ni. ṣé o mọ ìgbà tí mi fi ṣiṣẹ́ ní public toilet. kí ló dá láti sọ for goodness ẹ̀. o mọ ìgbà tí mo fi ń de pampers sọ́mọ arúgbó l'Amẹ́ríkà. ṣé rí gbogbo dọ́kúmẹ̀ntì ẹ̀kọ́ wa bẹ́ẹ̀ pátápátá yìí ayédèrú ni gbogbo ẹ̀ pátápátá. ọmọkọ́mọ lọmọ yìí. ṣóṣẹ́ yìí ni sà. èmi nìkan kọ́ ló ṣe ó ṣẹ̀ mí ó ṣẹ̀ gbogbo ẹbí kó má ṣe Ọlọ́run àdúrà tá à ń gbà. kírú bá délé máa sọ pé ìyàwó mi o I love her mo ní gbogbo ayé ló mọ̀ nígbà tó wá di wípé kò wá tí ì bímọ mo á rò pé orí ọmọ ló ń pọmọ wáyé mo á fọ sẹkítírì mi lóyún so mi mọ bí mo ṣe lè sọ dádì ẹ gbà mí o dádì ẹ gbà máa kọ ọmọkọ́mọ nìwọ yìí. sà. ọmọkọ́mọ ni ẹ. àmì ọmọ bó ṣe lè rí torí mi gan fún ara mi tí mo sọ pé mo ti rí tipẹ́ àmọ́ tó yẹ pé owó wà lọ́wọ́ ẹ̀ gidi o lè wá owó tó pọ̀ lẹ́díẹ̀ kí n bẹ́ẹ̀ fi bí oṣù méjì wá. jọ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bàbá yá pé owó kí ló wà lọ́wọ́ mi kí nìkan tó wà lọ́wọ́ mi yá pé nítorí Ọlọ́run pé. èmi ń paláṣẹ ni o mi ò dá lábàá kí ọ̀sẹ̀ yìí kó tó jálẹ̀ lọ síbẹ̀ yẹn kó lọ yọjú sí kó lọ ṣáájú ẹ̀ níwọ̀nba tó bá lè ṣe. ojúnú ẹ̀ tó Ọlọ́run bá tó dá ẹ tó dá mi orí ẹ o mi ò parọ́ fún ẹ mo fẹ́ fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó kó o bí àkókò o bí àbọ̀ fún mi ni I just want you in my life. mo ti rí wípé ẹ lọ́rọ̀ gbọ́ àbùkù lẹ́dẹ̀ ń wá màá dẹ̀ fi àbùkù yẹn kàn yín ìjọ́kíjọ́ tí ẹ bá tún wá jẹ àmàlà 20 naira àti pọ̀nmọ́ kan tẹ máa ń jẹ gẹ́gẹ́ bí ìṣe yín bí báyìí tẹ bá tún pè mí bá mi sọ ọ̀rọ̀ jàtijàti báyìí máa fi àbùkù kàn yín máa wọ́ yín gidi. ó ti ń jẹ èèwọ̀ ó ti ẹsẹ̀ òsì bẹ́nu. ṣùgbọ́n wá dẹ̀ mú èmi wọ́n á fi ọmọ mi lẹ̀ kí ló kọ́kọ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí. àkúfàlẹ̀ ó dẹ̀ ní bó ṣe máa ń ṣiṣẹ́. àkúfà ò mọ éèjì ó máa fẹ́ shift ẹ̀ sórí àwọn àgbàlagbà ni ohun tó dẹ̀ dùn mí ni pé kò ní fò wá látòkè ó máa tún mu gradually bó ṣe ń bá bọ̀ náà ṣé o mọ̀ pé àkọ́kọ́ kàn wọ́ kó tó kàn mí dóò by style á kan ẹ̀mí kó tó kàn bọ̀dà. kábíyèsí àwọn àga yẹn wá dà. ẹ ká jẹ́ pé imú ẹ̀ gbóòórùn dáadáa ni ṣé o mọ̀ pé wọ́n ní iná mi jólókọ kí mọ̀jà làwọn ẹ má kò délé ó wà níbi tá a ti ń sun wọn mo dáná mọ́ sí owó rẹ̀. gbogbo nǹkan tí o bá ní agbára láti fi lè ràn máa yín lọ́wọ́ òun ni kò ṣe. gbogbo ọ̀gá tí ń bẹ ń bá láti pátá oṣù tó ṣe kódà nǹkan kan ò yé jẹ lára rẹ̀ báwa mi aláyélúwà mi kábíyèsí ọkàn jẹ́ lọ́tún ọba ni wọ́n fẹ́ kí nǹkan máa tuntun pátá kò sí tọ́jà ká. èmi mú ní gbogbo owó náà kẹ owó mi ni nà. èmi from grace to grass. èmi mú kọ́sítọ́mù wá sọ́dọ̀ bàbá ẹ̀ ó yẹyẹ tó ti mú wá kí bàbá ẹ má lè jẹ́ kí n mọ iye tó fẹ́ gbà kó ní kémi jáde ṣọ́mọ̀ pé sọ́ọ̀tì ni. ṣé ẹ rí kí ẹ bá mú kọ́sítọ́mà wá irú ẹ̀ ní ẹ mú wáyé ìfá lè pé òun ṣe o ẹ̀yin ìwà nídìí rẹ̀ awékẹ́yẹ bá wa torí ẹ̀yin ìfẹ́ ṣojú yín ọmọdé fẹ́ ṣe tutù rẹ̀ ọmọdé lè gbá pé kí òun ètùtù o kí fá mú yín. ìfà mú ẹ. ẹ jọ̀ọ́ Bọ́lájí ni mo béèrè. bọ̀dá Bọ́lájí wọn ò sílé ó dà pé wọ́n travel. ó travel kẹ̀ Àbújáde. irọ́ the last time tèmi àti wọn sọ̀rọ̀ wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn fẹ́ travel ni. ẹ jọ̀ọ́ sá ó máa tó bíi how long kan tó dé. mi ò really mọ̀ mi mọ̀.
ṣùgbọ́n bàtà jọ sọ̀rọ̀ wọ́n jẹ́ kí n mọ̀ pé ó máa tó bí a month káwọn tó padà dé. ẹni sọ ẹ ṣe pé wọ́n lórí fóònù kẹsọ̀rọ̀ bẹ́tà. mo ti pè tẹ́lẹ̀ náà kò lọ ní. same thing switched off. wọ́n sọ fún mi pé àwọn fẹ́ travel. mi ì mọ bó ṣe rí. ẹ ṣe. all right. tèmi tí wàá bá mi pò báyìí Bọ́lájí travel ó máa lò tóṣù kan kó tó dé bàbá ní mo gbọ́dọ̀ ṣe kínní láàrin 7 days but why tí Bọ́lájí ṣe máa travel bẹ́yẹn tí ó sọ fún mi. Dáre. Fẹ́yìkẹ́mi. Kò kí ṣe pé mi ò gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Gbogbo ìpátá ló yé mi. Kò dẹ̀ kí n ṣe pé èmi náà nífẹ̀ẹ́. Bọ̀dá rẹ̀ ẹ̀rù ń bà mí. Ẹ̀rù ń bà mí. Fẹ́yìkẹ́mi. Ẹ̀rù ń bà ẹ́ sí èmi. Kí ló yẹ kó bà ẹ́ lẹ́rù? Kò yẹ kẹ́ni tí ń lè bà ẹ́ lẹ́rù náà fún mi, sírú mi. Kò yẹ kẹ́rù lè bà ẹ́. Yorí mo fẹ́ kọ́ wọn tí kinní kan wọ́n ní ohun tó bá ń dunni ló máa ń pọ̀ lọ́la ẹni o. Má jẹ́ kẹ́rù kankan bá ẹ o. Mo bó ṣe rí lójú mi ni. You see, so mo 140 stars. Mo mean ìràwọ̀ tó pé 140. O meet up àwọn 140 stars yẹn lójú mi. Ìràwọ̀ 140 tó máa ń yọ lójú ọ̀run yẹn. O meet up ẹ̀ o tún jù wọ́n lọ. Dáre ẹ̀rù ń bà mí torí pé obìnrin pọ̀ jù fún ẹ. Mélòó ni mo fẹ́ kà? Anyhow ni àǹtí máa ka 5 ó kéré jù. Tọ́lá, Tòkunbọ̀. Dámiláre àbí kí náà porúkọ gẹ́yẹn mélòó ni mo fẹ́ kà tí n bá ń kà máa ju 5 lọ. Fẹ́yìkẹ́mi mo fẹ́ kó mọ̀ pé tá bá ka ẹrú inú ẹrú má bàjẹ́ o and torí gbogbo àwọn ladies tó ń sọ̀rọ̀ ń pa wọn yìí wọn kì í ṣe ẹni tí mò ń fẹ́ o they are just ordinary girls friends fún mi ṣùgbọ́n ọ̀rẹ́bìnrin lásán náà jẹ́ kò sọ̀rọ̀ fífẹ́ láàrin wa ṣótiyé àwọn ọ̀rẹ́ mi obìnrin ọlọ́run gan ọkàn ọmọ dá mi léèyàn kan táwọn obìnrin máa láìkì ni ṣótiyé wọn náà ọlọ́run kan ọmọ dá mi lẹ́ni táwọn obìnrin máa láìkì ni pé this very portable boy you see náà kàn fi ń láìkì mi kì í ṣe bí àbò ń fẹ́ wọn kẹ̀ okay look at Bùsáyọ̀ tó bá tún fẹ́ ka ẹ̀ náà sìn wà ní mò ń fẹ́ Bùsáyọ̀ of course you see mi ò dẹ̀ fẹ́ Bùsáyọ̀ mi ò dẹ̀ fẹ́ Bùsáyọ̀ kò sí nǹkan tí mo fẹ́ fi Bùsáyọ̀ ṣe Bùsáyọ̀ bó ṣe wà yẹn ṣùgbọ́n ọlọ́run kàn sọ wípé kí àjọṣepọ̀ èmi àti ẹ̀ kó dán mọ́rán you see girlfriends lásán ni gbogbo wọn jẹ́ o ti understand irú Bùsáyọ̀ òótọ́ wọn wá lé mi ó ń tọ́jú mi ó ń bá mi fọṣọ ó ń bá mi gbálẹ̀ kò dẹ̀ lóun fẹ́fẹ́ mi èmi náà ní mi fẹ́fẹ́ so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tí irú kan bẹ́ẹ̀ bá tiẹ̀ wà lọ́kàn ẹ̀ dèmọ́ tí ò ti lè sọ síta kò sí fífẹ́ láàrin èmi àti ẹ̀ nìyẹn you see torí mẹ́nu kúrò níbẹ̀ yẹn kò sí nǹkan tó jọ. Dáre o ṣọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yìí.
tó bá jẹ́ wípé irọ́ ni mò ń pa fún ẹ tó bá jẹ́ wípé irọ́. ó dà má ṣe pé. no jẹ́ kí n ṣe pé kó lè gbà mí gbọ́. ṣòrí tó bá ti jẹ́ pé òun fún mi ní assurance pé gbogbo nǹkan tó ń sọ fún mi yẹn òótọ́ ni no problem mo gbọ́ tiẹ̀. Fèyíkẹ́mi o gbọ́ tèmi. mo ti gbọ́. o gbọ́ tèmi. Ọlọ́run Fèyí Ọlọ́run. mo má jẹjú mi o má jẹjú mi o. kí má jojú ẹ. torí ìyẹn ò ní ìdí pé o ṣẹ̀ṣẹ̀ sọ fún pé kí má jojú ẹ bí n ṣe wà tí n bá jẹjú ẹ káwọn màláìka kan jẹjú mi. a ní kó má ṣe pé. jẹ́ kí n ṣe pé. má ṣe pé má ṣe pé. mo bí Fèyíkẹ́mi sọ̀rọ̀ pé tí n bá jẹjú ẹ mo jẹjú Ọlọ́run ni. a ní kó má ṣe pé mọ́ ó ti yé mi ṣá má ṣe pé but dáre problem kan ṣe wà o. kò tún gbọdọ̀ sí problem mọ́ Fèyíkẹ́mi lẹ́yìn tó ti sọ fún mi pé o ti gbọ́ kò sí problem tó tún dé tẹ́mi mi ò gbé kò sí problem tó tún dé táyà mi ò gbé tó bá jẹ́ pé nítorí wọ̀ Fèyíkẹ́mi máa jọ ẹ lójú wọ anywhere mo ṣú ọ̀jú ṣú ọ lọ. ok wọ́n fẹ́ ṣe ètùtù kan fún mi wọ́n dẹ̀ ti ní pé ẹni tí ó bá máa fẹ́ mi ó máa ní láti gbé ẹbọ lọ sí kòríta ní ọ̀gànjọ́ òru so. Fèyíkẹ́mi tí mi ò bá ní ṣe ẹ gbọ́ òun tí láti sọ pé irú bí èmi ṣe fẹ́ fẹ́ yín sìn máa ní láti bá ẹ ṣe àwọn rituals kan láàrin ọ̀gànjọ́ òru àbí. kò sí nǹkan kan tó wà ń bẹ́ẹ̀ dáre kò ń ṣe pé bóyá ó ní ẹni side effect kankan. máa ń fún mi náà ara ń fún mi náà mò ń wò náà because Fèyíkẹ́mi tó jẹ́ wípé kò fẹ́ rí mi kò fẹ́ gbọ́ mi kò fẹ́ mọ̀ mi kò fẹ́ gbọ́ ohùn ẹnu mi kò tẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ kò fẹ́ ṣe anything tó wá dẹni tó ń sọ fún mi pé mo nífẹ̀ẹ́ mo ti gbọ́ tẹ́lẹ̀ mo fẹ́ gbọ́ kì í ṣe pé òun mi kìnnìkan èmi ló ń ju kúròmà sínú brain ẹ̀ èmi gangan kúròmà jẹ́ kí wọ́n sọ kìnnìkan fún ẹ sórí nílé ayé wọn kì í fi ọmọ rẹ̀ bọ́ rẹ̀ sórí mi tó ń wo ìyàwó ọ̀run malẹ̀ ló bí mi yes tó bá fi mí fáwọn ọ̀run malẹ̀ wọn ò lè gbà mí lọ́wọ́ ẹ̀ wọn ò lè gbà mí ok ìwọ náà ṣó lè mú ìkàwọ́ ẹ̀ báyìí kó sí ẹnu kó máa ń ṣó possible no wà kí n fọmọ rẹ̀ bọ́ rẹ̀ irun malẹ̀ ò ní gbà mí lọ́wọ́ ẹ̀ o ti gbọ́. dáre kò ṣe kinní tó tó yẹn náà. yes kíláàsì mi tán síbẹ̀ ó yé mi jù bẹ́ẹ̀ lọ ìwà máa wá lówó ó fẹ́ fi mí jẹ́ ritual.